nǹkan míì tún ṣẹlẹ̀. Àwọn aṣòfin Amẹ́ríkà bínú sí Tinubu. Níbi tí ọ̀rọ̀ àwọn ará Amẹ́ríkà àti ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu dé báyìí, ó dàbíi pé àáyá ń tún ojú ọmọ ẹ̀ ṣe. Ó ti tọwọ́ bọ̀ ọ́ o. Ẹranko tó fẹ́ràn ọmọ ẹ̀ làáyá, àáyá ọmọ ìyá àwọn ọ̀bọ. Ṣùgbọ́n àràgbà báyìí lọ́wọ́ ẹ̀ rí pẹ̀lú èékán ṣọ̀bọ̀lọ̀ níbi tí àáyá ti wá ń ṣe àájò pé kí ojú ọmọ òun tiẹ̀ fáyìn díẹ̀ tó ń fọwọ́ ra á lójú. Bó ti tọwọ́ bọ kinní ọ̀hún nìyẹn o. Àfàìmọ̀ kójú ọmọ àáyá má gbabẹ̀ fọ́. Ọ̀rọ̀ àwọn ará Amẹ́ríkà yìí bí kinní náà mà ti fẹ́ rí fún Tinubu àtàwọn èèyàn ẹ̀ nìyẹn. Nítorí kí àwọn ará Amẹ́ríkà yìí lè máa fi ẹnu rere pé Tinubu àti ìjọba Nàìjíríà, àwọn Tinubu bẹ̀rẹ̀ àwọn àjò gidi kan tó jẹ́ bí wọ́n ti ń náwó ni wọ́n ń nára. Àmọ́ àfàìmọ̀ kí èsúrú má ti ṣe àṣejù kó tẹ́ lọ́wọ́ oníyan, torí àwọn ìkòkò àjò náà ti gbẹ̀yìn ré fọ́. Bí ìjọba Nàìjíríà kò bá sì tètè mọ bí wọn yóò ti yí nǹkan padà, wọn ó tẹ̀ lọ́wọ́ Donald Trump kíákíá o. Ọ̀rọ̀ náà yóò sì tún padà síbi tí wọ́n ti gbé e. Àwọn aṣòfin Amẹ́ríkà kan ni wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí. Wọ́n kórìíra ohun tí Nàìjíríà ń ṣe. Wọn kò sì fẹ́ kí ìjọba Amẹ́ríkà bá wọn ṣọ̀rẹ́ tàbí kó fọwọ́ pa wọn lórí rárá. Ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀, tí Trump jáde pé wọ́n ń pa Kìrìsìtẹ́nì ní Nàìjíríà, tí àwọn aṣòfin kan sì dìde níbẹ̀, ìyẹn l'Amẹ́ríkà níbẹ̀, tí wọ́n ní lóòótọ́ ni o, àwọn lè jẹ́rìí sí i, tí ọ̀rọ̀ sì fẹ́ di wàhálà, tí ọkùnrin náà ní àwọn ń kó àwọn ológun bọ̀ wá bá wa. Ìjọba Nàìjíríà ṣe ohun tí wọ́n mọ̀ ọ́n ṣe jù, pàápàá lábẹ́ àwọn Tinubu. Ìjọba tí wọ́n mọ kinní kan tí wọ́n ń pè ní propaganda ni, ìyẹn ariwo èké. Bó bá jẹ́ ti ká pariwo èké ni tàbí ká ṣe ohun tí wọ́n ń pè ní propaganda yìí, bóyá ni ẹgbẹ́ òṣèlú kan wà ládùúgbò yìí tó mọ̀ nípa kinní náà ju àwọn APC lọ. Ní tilẹ̀ ní tọlọ́hun, àfi tá a bá fẹ́ purọ́ tàn ara wa jẹ lókù. Àwọn yìí lè sọ nǹkan dúdú di funfun tí gbogbo èèyàn yóò sì máa wò ó pé dúdú ni kinní yìí. Àmọ́ tí àwọn èèyàn wọn àti àwọn oníròyìn wọn àti àwọn olóṣèlú wọn gbogbo yóò máa pariwo pé kì í ṣe dúdú funfun ni kinní yìí. Nígbà tí wọ́n bá sì pariwo títí, àwọn èèyàn ò ní dá kinní náà mọ̀ mọ́ rárá. Wọn yóò máa jiyàn láàrin ara wọn pé àbí irọ́ ni àbí òótọ́ ni. Ọ̀rọ̀ náà yóò sì dàrú pátápátá ni. Ohun tí wọ́n ń pè ní propaganda nìyẹn, ariwo èké. Ohun tíjọba wá ṣe ni pé bí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀, kíá làwọn èèyàn wá tètè wá ọgbọ́n dá sí i. Bóyá ààrẹ Bọ́lá Tinubu fúnra ẹ̀ ló ní ọgbọ́n náà ni o, bóyá àwọn májẹ̀ ó bàjẹ́ tí wọ́n sì yí i ká ni wọ́n gbà á nímọ̀ràn. Ohun tó jáde ni pé Nuhu Ribadu, olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò, wá iléeṣẹ́ kan tí wọ́n ń pè ní Asta Legal ní Kaduna. Àwọn yìí ló bá wá àwọn iléeṣẹ́ kan ní New York tí wọ́n ń pè ní DCI, tí yóò máa ṣe agbódegbà fún ìjọba Nàìjíríà. Kì í ṣe agbódegbà bẹ́ẹ̀ o, agbẹnusọ ni wọ́n fún Nàìjíríà. Iléeṣẹ́ tí yóò rí pé níbi gbogbo l'Amẹ́ríkà níre là á sọ̀rọ̀ àtàrẹ. Gbogbo àwọn tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ Nàìjíríà, ẹnu rere ni wọn yóò máa fi sọ. Iléeṣẹ́ náà ní àwọn yóò máa gba ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àtààbọ̀ $750,000 lóṣooṣù. Owó náà yóò sì wá jẹ́ mílíọ̀nù $9 lọ́dún kan. Ṣùgbọ́n pé láàrin ọdún kan náà o, ìjọba Nàìjíríà yóò rí ìyàtọ̀, nítorí pé wọn yóò máa sọ̀rọ̀ Nàìjíríà dáadáa níbikíbi ni. Trump kò sì ní bínú mọ́, àwọn aṣòfin pàápàá yóò sì gbé sùúrù jẹ. Bí àwọn yìí ti bẹ̀rẹ̀ iṣẹ́ tiwọn, bẹ́ẹ̀ lọkùnrin tí wọ́n pè ní olówó ńlá kan tó ń jẹ́ ọmọ Nàìjíríà náà, Matthew Tonlaha, tún gba iléeṣẹ́ agbódegbà míì, Falco lórúkọ àwọn. Iṣẹ́ tí wọn yóò máa ṣe ni láti rí i pé gbogbo àwọn oníròyìn, bóyá tinú ìwé ìròyìn ni tàbí orí ayélujára tàbí lórí tẹlifíṣàn àbí rédíò, tó bá ti jẹ́ l'Amẹ́ríkà níbẹ̀ ni, ọ̀rọ̀ Nàìjíríà tó bá jẹ́ dáadáa nìkan làwọn yóò máa gbé jáde. Wọn ò gbọ́dọ̀ gbé ìròyìn ohun tí ò dáa nípa Nàìjíríà. Iṣẹ́ táwọn yẹn yóò máa ṣe fún Matthew nìyẹn. Wọ́n sì ti jọ fẹnu àdéhùn jóná débi pé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́fà $120,000 lọkùnrin náà yóò máa san lóṣooṣù fún wọn.
ní iléeṣẹ́ Valcor náà bá kò síṣẹ́. Ẹni bá sì rí ariwo tí wọ́n pa nígbà tí ìyàwó ààrẹ wa Olúrẹ̀mí Tinubu lọ sí Amẹ́ríkà láìpẹ́ yìí àti àwọn ọ̀rọ̀ tí Trump bẹ̀rẹ̀ sí sọ yóò ti mọ̀ pé iṣẹ́ ọwọ́ àwọn aráabí náà ni. Oògùn ẹ̀yọ́nú ńlá ni wọ́n lò fáwọn èèyàn nípa Nàìjíríà ló fi di pé ìtún ló ní kí wọ́n fẹnu rere tún wá ṣe, ìfà ló ní kí wọ́n fẹnu rere fà wá, àbèrè ló ní sáà ní kí wọ́n máa fohùn rere gbogbo béèrè wa. Ọ̀pọ̀ àwọn èèyàn lógun náà mú o, àfàwọn aṣòfin Amẹ́ríkà kan páàgùn burúkú wà lára tiwọn. Àwọn aṣòfin yìí ni wọ́n pàdé ní ọjọ́ 4 oṣù kejì yìí, ìyẹn lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá. Ọmọ ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé tó ń sọ̀rọ̀ lórí òmìnira ẹ̀sìn lágbàáyé nínú ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ l'Amẹ́ríkà níbẹ̀ ní gbogbo wọn. Níbi ìpàdé yìí ni wọ́n ti dáná ọ̀rọ̀ Nàìjíríà kalẹ̀. Làwọn aṣòfin yìí bá bẹ̀rẹ̀ sí ya ìjọba Nàìjíríà balẹ̀ bí àgbàdo. Gbogbo ẹni tó bá wà níbẹ̀ àtàwọn tí wọ́n bá gbọ́rọ̀ tí àwọn òyìnbó yìí ń sọ, wọn yóò mọ̀ pé wọn ò happy bí ọ̀rọ̀ àwọn olóyìnbó pẹ̀lú ìjọba wa. Wọ́n ń bínú sí wa gidigidi. Aṣòfin Chris Smith ló kọ́ tú páànù lórí òrùlé ilé irọ́ tó ní Nàìjíríà kọ́. Ó ní kàkà kí ìjọba Nàìjíríà lo owó wọn lórí ètò ààbò kí wọ́n sì rí pé wọn kò pa àwọn Kìrìsìtẹ́nì àtàwọn ọmọ Nàìjíríà tó kù nípakúpa lórílẹ̀‐èdè wọn. Owó tó yẹ kí wọ́n ná wọ́n kó wá sí Amẹ́ríkà, wọ́n ń wá fi pariwo èké, ariwo irọ́, wọ́n ń fi kinní náà tan àwọn èèyàn ayé jẹ. Ó ní ìjọba Nàìjíríà ìjọba tó fẹ́ràn láti máa fi irọ́ bo òótọ́ ni, àti pé irú eléyìí ò lè gbé wọn débì kankan nítorí àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ yóò padà ṣe àkóbá fún wọn ni. Torí bí irọ́ bá lọ 20 ọdún, ọjọ́ kan ṣoṣo lòótọ́ yóò bá a. Fún ìjọba Nàìjíríà, ọ̀rọ̀ tí ọkùnrin yìí sọ yìí èébú ara gbáà ni o. Aṣòfin yìí ló bẹ̀rẹ̀ sí ka iye owó tí Nàìjíríà ti ná lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àti àwọn èèyàn tí wọ́n gbà láti máa pariwo orúkọ wọn pé àwọn ń ṣe dáadáa. Ó ní gbogbo ariwo èké tí wọ́n ń bá Nàìjíríà pa yìí, ariwo tó túbọ̀ ń fààyè gba àwọn afẹ̀míṣòfò yìí láti túọ̀ máa pa àwọn Kìrìsìtẹ́nì àti àwọn èèyàn míì lọ́dọ̀ wọn níbẹ̀ ni. Pé eléyìí kì í ṣe ohun tí ẹnikẹ́ni lè tẹ́wọ́ gbà rárá. Pé irú ìjọba wo ló ń san 750 lóṣooṣù fún iléeṣẹ́ kan kí wọ́n lè máa bá a purọ́, tí ẹnìkan yóò tún ní olówó láti orílẹ̀-èdè náà lòun tí yóò tún máa san $100 fáwọn iléeṣẹ́ ìròyìn láti máa fi bá wọn bo òdodo mọ́lẹ̀ kí wọ́n sì máa purọ́ fara Amẹ́ríkà àti gbogbo àgbáyé. Pé kí ni wọ́n ń ná irú owó bẹ́ẹ̀ fún? Smith ní tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n ń ṣe kinní kan nípa ètò ààbò àwọn èèyàn wọn, ohun tí wọ́n ń ṣe yìí náà ni yóò pariwo wọn jáde nígbà tí gbogbo ayé bá rí i pé àwọn afẹ̀míṣòfò tó wà nílẹ̀ náà ti fẹsẹ̀ fẹ́. Àmọ́ kí wọ́n máa kó owó tó yẹ kí wọ́n fi ra nǹkan ààbò ní Nàìjíríà fáwọn màrímàjẹ kan tí wọ́n jókòó sí Washington àti New York, máìlì púpọ̀ sí orílẹ̀-èdè wọn, àwọn aṣòfin náà ní nǹkan yẹ̀yẹ́ ni o. Níbi tí ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ náà, Sarah Jacobs, ti dá sọ̀rọ̀ náà pẹ̀lú ìbínú nìyẹn. Ó ní ohun tó ń dùn òun jù nínú ọ̀rọ̀ yìí ni pé ó dàbí pé irọ́ táwọn Nàìjíríà ń pa yìí ti jẹ ìjọba Amẹ́ríkà, pé bí ìgbà tí wọ́n dá bàlùbàlù lu Trump fúnra ẹ̀ ní o, ló bá ń pòòyì dẹ̀gìdẹ̀gì bí ìgúnnukó tí ò gbọ́lù, kò sì jọ pé ó mọ èyí tó fẹ́ ṣe nínú ọ̀rọ̀ Nàìjíríà mọ́. Sarah ní nígbà téèyàn kọlu àwọn afẹ̀míṣòfò lẹ́ẹ̀kan tó sinmi, pé níṣẹ́ ló dàbí pé àwọn ohun tí wọ́n wá ṣe náà wọ́n túbọ̀ fún àwọn afẹ̀míṣòfò lágbára sí i ni, kò jọ pé wọ́n wá láti ká wọn lọ́wọ́ kò rárá. Ó ní bí wọ́n ti lọ ní kinní náà tún ru sókè sí i. Bẹ́ẹ̀ owó tí wọ́n ná pàápàá fẹ́rẹ̀ ju iye owó tí wọ́n ń ná láti ọjọ́ yìí fún ìdàgbàsókè àti òmìnira ẹ̀sìn ní Nàìjíríà lọ. Sarah ní pẹ̀lú gbogbo ṣàkàrà táwọn Trump ń ṣe pé àwọn fẹ́ àlàáfíà ẹ̀sìn, pé níṣe ni wọ́n gé owó tí wọ́n ń ná sí Nàìjíríà lórí nǹkan báyìí kù, pàápàá ní Middle Belt, ìyẹn Benue Plateau, níbi tí wọ́n ti ń pààyàn nípakúpa tí rògbòdìyàn sì ń fojoojúmọ́ ṣẹlẹ̀ níbẹ̀. Ó ní àkóbá ńlá sì lélẹ́yìí o. Obìnrin náà ní ohun tó ń dùn òun jù nínú ọ̀rọ̀ yìí ni pé ó dàbí pé ìjọba Amẹ́ríkà pàápàá fẹ́ máa fi ọwọ́ yẹpẹrẹ àti ọwọ́ yẹ̀bẹ́kẹ́ mú ọ̀rọ̀ náà nítorí àwọn àgbélẹ̀rọ irọ́ burúkú táwọn agbódegba orílẹ̀-èdè wọn ń sọ nípa Nàìjíríà, bó tiẹ̀ jẹ́ pé púpọ̀ nínú wọn kò dé orílẹ̀-èdè náà rí rárá.
obìnrin náà ní ọ̀rọ̀ ìfẹ̀míṣòfò tó ń lọ ní nàìjíríà kì í ṣe kìrìsìtẹ́nì nìkan ló kàn, bó ti kan àwọn onígbàgbọ́ yìí náà ló kan àwọn mùsùlùmí kọ̀ọ̀kan. oríṣiríṣi ọ̀nà sì ni ìfẹ̀míṣòfò ọ̀hún ti ń wá, yàtọ̀ sí ojú kan táwọn ìjọba nàìjíríà fẹ́ kí àwọn máa fi wò ó lamẹ́ríkà. ó ní bí àwọn Trump bá ń gba ọ̀rọ̀ ìjọba àwọn Tinubu yìí gbọ́, ó tẹ́ tán ni mo sọ fún wọn lọ̀rọ̀ wọn yóò padà dá o. nínú ìpàdé wọn yìí náà, Sam Brownback àti Stephen Chinek náà sọ̀rọ̀. kókó ohun tí wọ́n sì sọ ni pé irú ariwo èké báyìí ti wáyé láwọn orílẹ̀-èdè bíi Haiti, China àti Romania, níbi tíjọba wọn ti ń ṣe aburú tí wọ́n sì gba àwọn agbódegbà láti máa wá pariwo fún wọn lamẹ́ríkà pé dáadáa làwọn ń ṣe. wọ́n ní irú ẹ̀gbọ́n ni nàìjíríà ń ṣe yìí o. Trump àti àwọn aṣòfin amẹ́ríkà kò sì gbọ́dọ̀ gbà fún wọn. èyí ni pé oògùn ẹ̀yọ́nú tí àwọn ìjọba nàìjíríà lò fáwọn ará amẹ́ríkà yìí kò mú àwọn aṣòfin wọn o, nítorí kàkà kí wọ́n rẹ́rìn sọ̀rọ̀ nàìjíríà wọ́n ń bínú burúkú ni. níbi tọ́rọ̀ dé yìí, àfi kí nàìjíríà wá ọgbọ́n míì dá. kò sì sọ́gbọ́n kan náà ju kí wọ́n sọ ìjà àwọn afẹ̀míṣòfò yìí di ogun ńlá mọ́ wọn lọ́wọ́, kí wọ́n dojúkọ wọn bí wọ́n ti jagun Biafra ọjọ́ sí, kí wọ́n sì kojú wọn pẹ̀lú àwọn ohun ìjà olóró tó lágbára. bí wọ́n bá bẹ̀rẹ̀ eléyìí, yàtọ̀ sí amẹ́ríkà, gbogbo ayé ni yóò dúró tì wá. a ó sì ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò yìí láì fi ta amẹ́ríkà nìkan ṣe. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti kọjá puropaganda o, ariwo èké, torí gbogbo ayé ló ń fẹ́ rí ohun tí nàìjíríà fẹ́ ṣe. ọláyíwọlá alága ló yẹ ọ̀rọ̀ àwọn ará amẹ́ríkà yìí àti ìjọba Tinubu o, tó sì ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.